spiritually nítorí àwọn ẹ̀jẹ̀ ọ̀dọ́ kan tó ti kú. Wòlíì Ìtàkùn ti Jésù ti fi ìdáhùn sí ọ̀rọ̀ tí àǹtí Lizzy Anjorin sọ nípa fọ́nrán kan tí wòlíì ọ̀hún ṣe lórí ikú olóògbé Mọ́rẹ́níkejì Adélékè tí ọ̀pọ̀ wa mọ̀ sí Ẹ̀gbin Ọ̀run. Bẹ́ẹ̀ sì ni wòlíì Ìtàkùn ti Jésù tún fi ọ̀rọ̀ rẹpẹtẹ ránṣẹ́ sí gbogbo àwọn wòlíì aláṣọ funfun tó ń lo aṣọ ìjọ mímọ́, aṣọ funfun ìjọ mímọ́ tí wọ́n fi ń ṣe iṣẹ́ ìṣẹ́gun pẹ̀lú ewé àti egbò lórí social media. Ẹ̀yin èèyàn mi tẹ́ bá rántí pé nìkan bíi ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta sẹ́yìn mo ṣe ètò kan níbi tí mo ti mú fọ́nrán àǹtí Lizzy Anjorin wá tí wọ́n ti sọ̀rọ̀ nípa fọ́nrán tí wòlíì Ìtàkùn ti Jésù ṣe níjọ́ Sunday tó kọjá nígbà tí wọ́n ṣe ètò ìsìnkú olóògbé Mọ́rẹ́níkejì tán. Ṣé mọ̀ wípé nínú fọ́nrán ọ̀hún ó fẹ́ jọ bí ìgbà wípé wòlíì Ìtàkùn ti Jésù ń criticize àwọn ọ̀nà àti ìṣe Ẹ̀gbin Ọ̀run lásìkò tí ó wà láyé. Eléyìí tó mú kí àǹtí Lizzy náà wá dá sọ́rọ̀ ọ̀hún tí wọ́n sì sọ wípé pé wòlíì yìí ti yára jù láti bọ́ síta láti wá máa criticize ẹni tó jáde láyé nítorí kò sí láyé mọ́, kò sí nípò láti wá defend ara ẹ̀. Báyìí wòlíì Ìtàkùn ti Jésù ni àwọn ò ní sinmi láti mọ̀ tako gbogbo àwọn tó ń lo aṣọ funfun, aṣọ ìjọ mímọ́, aṣọ àdúrà láti máa fi ṣe ìṣẹ́gun pẹ̀lú ewé àti egbò lórí ayélujára. Kódà wòlíì Ìtàkùn ti Jésù ní ojú ti gbogbo àwọn àgbààgbà wòlíì tí wọ́n rọ̀gbà yí Ẹ̀gbin Ọ̀run ká tó ṣe wípé àwọn náà ń lo ewé àti egbò láti ṣe iṣẹ́ ìyanu. Wọ́n ní tó bá ṣe pé lóòótọ́ ni wọ́n mọ ewé ni wọ́n mọ egbò ǹjọ́ yẹ kí Ẹ̀gbin Ọ̀run ó lọ mọ́ wọn lọ́wọ́ bí? Ẹ̀yin èèyàn mi, nǹkan kì í sínú fọ́nrán yìí, nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Ẹ tún káàbọ̀ sí ìkànnì DigiNaija Television. Ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín tẹ́yin bá ṣe ń darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́. Ẹ sì má gbàgbé láti máa like fọ́nrán yìí náà. Bẹ́ẹ̀ lẹ sì láǹfààní láti máa fi èrò ti yín nípa tí mo tún mú wá lọ́tẹ̀. Ẹ máa sọ sí comment káàjọ máa tàkùrọ̀sọ. Ẹ sì máa bá mi share fídíò yìí kó máa lọ sí gbogbo orí ayélujára. Wòlíì Ìtàkùn ti Jésù ní fọ́nrán àwọn wọ́n ní kì í ṣe wípé àwọn fi bá òkú ọ̀hún tó ti kú wí, wọ́n ní ṣùgbọ́n àwọn tó kù láyé làwọn ń bá wí. Wọ́n ní fún ìdí èyí àwọn ò sì tún ní jáwọ́ lọ́rọ̀ àwọn tó kù láyé, ìyẹn àwọn wòlíì tó sì ṣẹ́kù láyé tó ṣe wípé wọ́n ń ṣiṣẹ́ ìṣẹ́gun, wọ́n ń ṣe oríṣiríṣi pẹ̀lú aṣọ àdúrà lórí social media. Ẹ wá wà wọ́n àwọn tí wọ́n tán ṣe ń gbógun tì mí o, máa fi díẹ̀ hàn yín nínú rẹ̀. Mi ò sì ní jáwọ́ rárá àti rárá. Ṣé ẹ ti rí? Ṣé ẹ ti rí wọn? Ṣé ẹ ti ráwọn ìyá àdúrà? Ṣé ẹ̀yin mà dáǹdè ẹ mà yàn tú sílẹ̀ nú ẹgbẹ́ ni ọmọ ń kú mà yín lọ́wọ́. Ẹ dẹ̀ ń ṣe lé ẹgbẹ́ wá sórí mídíà, ojú òde tì yín. Àwọn nǹkan tí wọ́n fẹ́ ká mẹ́nu bà mọ́ nìyẹn pẹ̀lú rádaràdà tí wọ́n ń ṣe káàkiri ayé. Mo tiẹ̀ kí Lizzy Anjorin ọlọ́gbọ́n ọmọ ẹ̀fọ́gbọ́n ṣiṣẹ́ rẹ̀ jù. Ó lè máa ń bú bàbá àdúrà yìí, wọn ń búyàn lórí péjì wọn, ìgbà bàbá sásùn. Mo kàn wo kíní ẹ̀ díẹ̀, mo dẹ̀ gbé kúrò. Mo mọ̀ wípé ẹni tá a kàn gbé sẹ́rán ni. Àǹtí Lizzy náà bá wí láàrin yẹn o. Lábẹ́ àkóso bí séwù kó lè rí, mo wá láti yànnàná ohun tí ò yé yín fún yín ni. Èmi kì í ṣẹni ègún, mi kì í ṣẹni èpè rárá àti rárá. Tó ẹ tún ni mo make mention nípa pé wọ́n ń lo orógbó, wọ́n ń lo ẹyin nǹkan kan pẹ̀lú aṣọ àdúà, wọ́n ń gbé sórí mídíà. Yes. Màmá tó ń kọ́ ti wípé Jésù lajú afọ́jú, tẹ́ ẹ sọ fún wa wípé amọ̀ ló lò, ṣé kìí ṣe wé àtegbò ni. Mo fẹ́ fi yé yín láwọn ibì kan. Ẹ ń sọ̀rọ̀, ẹ ń sọ pé Bíbélì wípé ẹ̀yin kò lè sọ bí tí ọ̀rọ̀ yẹn wà nù Bíbélì. John 9 lẹ́yìn court níbi tó ti lé àmọ̀ mọ́ ojú. Ṣùgbọ́n màá fi kinní kan yé yín in the book of Luke chapter 5 verse 12 to 16. Ẹ jẹ́ ká jọ farabalẹ̀ gbọ́ ohun tí
ó sọ níbẹ̀ nígbà tí Jésù tó ń lajú afọ́jú tó ń múyàn lára dá, ẹ jẹ́ á gbọ́, ẹ bá mi kàwé yẹn. Ó sì ṣe nígbà tí ó wọ ìlú kan, kíyèsí ọkùnrin kan tí ẹ̀tẹ̀ bò. Nígbà tí ó rí Jésù, ó wólẹ̀, ó sì ń bẹ̀ wípé Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Ó sì na ọwọ́ rẹ̀, ó sì fi kàn án, ó ní mo fẹ́ ìwọ di mímọ́. Lọ di mímọ́. Lọ́gán ẹ̀tẹ̀ sì fi sílẹ̀ lọ. Ó sì kìlọ̀ fún pé. Ẹ gbọ́ bẹ̀ yẹn dáadáa o, ẹ underline ibẹ̀ yẹn. Ó sì kìlọ̀ fún pé. Kí ó má ṣe sọ fún ẹnìkan. Má lọ sórí mídíà pé nǹkan báyìí ni mo ṣe, pé mi Jésù ni mo gbà ẹ́ là. Àní mo rẹ́ni kejì, ẹ jẹ́ kó lọ sinmi. Egbin ọ̀run, ẹ jẹ́ kó lọ sinmi. Ẹ̀yin tẹ́ ẹ kù ńlẹ̀, èmi ò ní jáwọ́ lọ́rọ̀ yín tẹ́ bá sì ń wọṣọ àdúrà. Tẹ́ ń kó oríṣiríṣi ewé àtegbò wá sí orí mídíà. Èmi ò ní ever ṣé ẹ ti gbọ́ wòlíì Jésù láwọn ò ní jáwọ́ lọ́rọ̀ wọn o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Jésù kọ́ wa bẹ́ẹ̀. Jésù ní má sọ fẹ́ nìkankan pé mo mú ẹ lára dá. Ohunkóhun táwa bá mọ̀ lóde òní tá a mọ̀ díẹ̀ bóyá lálàárí. A ti lọ sórí Facebook. A ti lọ sórí mídíà. Ẹ mú ewé àbámọ̀dá, ẹ mú àtàrí báyìí, ó sàn tó bá wọṣọ àdúrà. Àní mọ ibi tó belongs to, ibi tí gbólóhùn yẹn ti wá nìyẹn. Wọn à ní lè pè ẹ́ lórúkọ tí kìí ṣe tiẹ̀. Wọ́n á rí ẹ bí ẹni pé n tó lọ kọ́ nípa ewé ọmọ, ọlọ́kọ́ nípa ìṣègùn ni wọ́n á pè. Ṣùgbọ́n nígbà tó bá ti wọṣọ àdúrà lọ́kùnrin àti lóbìnrin, orúkọ míì láyé máa fún ẹ. Ọ̀rọ̀ mi ò lè yé onírònú, ẹni tí ń rorí nìkan kọ́ aláròjinlẹ̀. Wòlíì Ìsàkúsí Jésù ń gbìyànjú láti explain ara wọn tẹ́nìkan tí wọ́n mí nípa fún sọ́kọ́kọ́ ṣe jáde síta lọ́jọ́ Sunday tó kọjá tí wọ́n ṣe ìsìnkú Egbin Ọ̀run yẹn. Nǹkan tí wọ́n jà láti ṣe láàrin yẹn kì í ṣe pé láti sọ pé pásítọ̀ lágbájá, wòlíì lágbájá, prophet lágbájá, àbí kí wọn náà bọ́ sórí tẹlifíṣàn, kó bọ́ sórí mídíà, kó máa fẹ́ hò. Nígbà tí mo lajú afọ́jú, tí mo jí òkú dìde, mo sọ fẹ́ nìkan pé kó lọ sí báyìí, nígbà tó wẹ̀ tán. Ọlọ́run ò rán wa bẹ́ẹ̀. Kristi ò rán wa bẹ́ẹ̀. Egbin ọ̀run ti lọ sinmi, ó sì ń tẹnu wọn. Ẹ fi lọ́rùn sílẹ̀. Tó bá jẹ́ oní kanta pẹ̀lú mi, oníjà tó fẹ́ bá mi jà. Tó bàbá yìí ní pé táwọn mì ní wípé kán yé gbé gbogbo ẹ̀ wá sórí social media. Máa ṣe fídíò, máa so nǹkan tó wù ọ́. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣe fídíò mi ti ẹ̀ rí. Bí mo rí mi ní dẹ́ lóhùn, gbogbo ajá tó ń gbóko la máa ń dá lóhùn. Bẹ́ẹ̀ ni gbogbo ajá tó ń dún, tó ń gbó, tó ń sọ̀rọ̀ kọ́ la máa ń fún lésì. Diplomacy ló láyé. Now ajá kan wà tó jẹ́ dìgbòlugi. Gbígbó rẹ̀ ò ní mínì, wọ́n ti mọ̀ pé bí ṣe é gbó nìyẹn. Now me need láti make mention anybody. Ṣùgbọ́n mò ń sọ làákàyè fún wa, mò ń sọ kalẹ̀ fún wa, mo dẹ̀ fẹ́ kó yé wa dáadáa. Èmi ọmọ Oyèlámì 72 hours ní Kúmọrẹ́ ní Kẹ́nàmí hospital kí n tó darí dé ní àná. Ibẹ̀ ni wọ́n ti ń sọ̀sọkúsọ. Kí ni ipa tó kó nígbà tó wà láyé? Ṣé ẹ mọ̀ ojú tìyín ni? Àtàgbà wòlíì àtọmọdé wòlíì àtẹ̀yìn ìyá gbogbo. Ṣé ẹ mọ̀ ojú tìyín ẹsẹ̀ yín wọlẹ̀? Pé wo lógo yẹn dẹ̀ lọ láàrin wa. Àwọn èèyàn bèrè lọ́wọ́ wa pé bó lẹ ṣe ṣe tó fi lọ. Tàbá wa ń fọ́ tápà ní agbára kan, àmìwé, àmìlù, àmọ́ gbogbo ẹ̀. Bó ló ṣe lọ mọ́ wa lọ́wọ́? Bóyá ẹ lè dá gbogbo aráyé lò. Bẹ́ẹ̀ bá wá bẹ̀rẹ̀ sí ní sọ pé oṣó ló pa, àjẹ́ ló pa, ẹlẹ́bọ lóògùn ni, èmèrè ni, ẹlẹ́gbẹ́ ni, àwáwí ni. Ṣé bẹ́ẹ̀ ń ṣe ṣẹ́gun èmèrè? Ṣé bẹ́ẹ̀ ń ṣe ṣẹ́gun ọ̀tá ń ṣe ṣẹ́gun oṣó? Ṣó yẹ kó lọ? That's the question. Ìwọ tó yẹ kójú ayé ló ń ṣe, ikú rẹ̀ ò débì kankan lára rẹ̀, kò tọ́ṣẹ̀. Ẹ má dẹ̀ gbàgbé ọ̀pọ̀lọpọ̀ yín ìgbà tó lówó tó lọ́lá lẹ mọ̀. Ẹ máa fi ṣe mother of the day, chairperson, spiritual mother, bẹ́ẹ̀ lọ lẹ fi ń ṣe láti gbowó ọwọ́ ẹ̀. Èmi ilẹ̀ wa ń lọ rán blogger sí.
láti máa sọ̀sọkúsọ. mo ń tẹ̀síwájú ẹ jẹ́ fún mi ní àṣírí nípa ewé àtegbò nínú Bíbélì. a lè lo ewé àtegbò, a lè lo ewé àtegbò. Àkànjí Ọpẹ́yẹmí, God bless you. A lè lo ewé àtegbò, ó wà nínú Bíbélì. Ẹ jẹ́ ṣàlàyé fún yín. The book of Ezekiel 47:12. Àti lẹ́bàá odò. Lẹ́bàá odò. Ní etí rẹ̀. Létí rẹ̀. Ní àyín. Ní àyín. Àti ní àhún. Yes o. Ní gbogbo igi jíjẹ yóò wù. Igi jíjẹ yóò wù níbẹ̀. Tí ewé rẹ̀ kì yóò sì rọ. Ewé rẹ̀ kì yóò rọ. Tí èso rẹ̀ kì yóò sì run. Yes o. Yóò sì máa so èso tuntun ní oṣù rẹ̀. Nítorí omi láti ibi mímọ́ ni. Yes o. Wọ́n ti ń wù jáde. Bẹ́ẹ̀ni. Èso rẹ̀ sì ni yóò sì jẹ́ fún jíjẹ. Èso rẹ̀ yóò jẹ́ fún jíjẹ. Àti ewé rẹ̀ fún ìmúláradá. Ewé rẹ̀ fún ìmúláradá, fún ìwòsàn. Bíbélì ò pé ká má lo ewé àtegbò, bọ̀ lọ́nà wo? The book of Revelation 22:2. Ẹ jẹ́ agbọ́n tó sọ níbẹ̀. Ní àárín ìgboro rẹ̀. Láàárín ìgboro rẹ̀. Àti ní àìkíní. Ní àìkíní. Àti ní àìkejì odò náà. Àti ní àìkejì odò náà. Ní igi ìyégbé wà. Igi ìyégbé wà. Tí máa so onírúurú èso 12. Tí máa ń so èso 12. A sì máa so èso rẹ̀ ní oṣooṣù. Lóṣooṣù ni máa ń so èso rẹ̀. Ewé igi náà sì ni fífún mímú àwọn orílẹ̀-èdè láradá. Ewé igi náà ni fún mímú àwọn orílẹ̀-èdè lára, for healing of the nation. Healing of a nation ni ewé wà fún, láti fi mú wa láradá. Tó o bá lo ewé àtegbò nípa pò máa gbó, tó o bá wọn wẹsẹ̀, tó o lè gbòógì, tó o làgún mu, tó o sín gbẹ́rẹ́, ó ń lo one way or the other. Ewé àtegbò, nígbà tó jẹ ewédú o ti lo ewé, nígbà tó jàmàlà egbò ni o ti lo egbò, fine. But ẹ fẹ́ lo ewé egbò àwọn nǹkan kan láti ṣe iṣẹ́ ìṣẹ́gun. Ilé ẹni láti máa ń jẹ èkúté onídodo, ará ilé kejì ò gbọdọ̀ gbọ́. Ariwo tèmi ń pa látọjọ́ yìí ó nìyẹn. Ẹ jọ̀ọ́, àṣírí tí màá wá fún ẹ lẹ́nìí ni wípé, ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn tó ní iṣẹ́ yìí wọn fi báyàn ṣeré? Àwọn tó léwé tí wọ́n lè gbò wọn à fi jó pẹ̀lẹ́ níbọ̀dì. Rárá o, wọn à fi bẹ́nikẹ́ni ṣeré. Ewé àti egbò wọn, àwọn náà mọ ìtumọ̀ rẹ̀. Tọ́lọ̀ ń bá wá fún ẹ láṣìírí kan tàbó mọ̀ nípa ẹ̀, ó ṣe sí platform kó kó àwọn èèyàn jọ síbẹ̀ kó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ níbẹ̀. Not media, not page, not TikTok. Tó bá lo kinní kan lórí mídíà, ó ti lọ káàkiri, àádọ́dọ̀ àwọn alágbára tó ní. Ó tí mọ ibi kan ti máa ń bíyàn pé ta ló kọ́kọ́ jáwé, ta ló kọ́kọ́ wégbò. Wọ́n wá béèrè pé ilé ebo yàrá abo ló fẹ̀yìntì. Ta lẹni tó gúnyán fún ẹ tó nítọ́ bí òṣòro. Tó o bá lè dá wọn lóhùn, wọ́n fún ẹ nígbàdí kan. Ìgbàdí yẹn ló di ogun téèyàn máa nọ́ọ̀sì títí tí kú máa fi dé. Ẹ̀dẹ̀ ń kó ọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyí kéré. Ẹ̀dẹ̀ ń fojú píntín wò, ẹ sọ pé kò sí problem. Ẹ̀dẹ̀ ẹ̀yin lè ti àwọn èèyàn láti pa. àmọ́ àtàbáríyàn náà tó ń sí wa ní gbẹ́rẹ́ ìpàkọ́, tó ń fún wa ní ìṣítí nípa ìwà táwọn bá ṣe ń ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan lórí social media. Ìbásàn ká máa mú àwọn ìmọ̀ràn náà lò, torí kò sí ẹni tí Ọlọ́run ò lè lò. Ẹ̀yin èèyàn wa gbogbo bẹ́yìn náà bá ṣe lérò ọ̀rọ̀ yìí sí, ẹ máa sọ sí comment kájọ máa tàkùrọ̀sọ. Ẹ má wá gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín.